Igi lódò ìkòkò lámọ̀ o. Igi lódò ìkòkò lámọ̀ o. Yìí tẹ́ yìí dó ẹ má yí kòkò tẹ́ ẹ bẹ́ yí kòkò inú alámọ̀ àbàjẹ́. Ẹ má pe wọn lábìrùn ènìyàn mọ́ o, àkàndá ni wọ́n. Igi lódò ìkòkò lámọ̀. Yìí tí wọ́n yí dó wọn ò gbọdọ̀ yí kòkò. Tí wọ́n bá yí kòkò inú alámọ̀ àbàjẹ́ kò ní tàbí ṣùgbọ́n nínú ìkòkò tó fọ́ ti dàpáàdì. Bàbá ta ló sọ pákàndá ènìyàn ò lè ní láárí láyé náà? Àmùsùn èèyàn wo ló ní kò sóréré ọjọ́ ọ̀la tó dára fákàndá ẹ̀dá tó bá mímọ́ dá tó sọra rẹ̀ dá òràwọ̀ tí ò mọye yẹ̀pẹ̀ nílẹ̀. Ọjọ́ tí Dr. Joel Ọláyínká farapa nínú ìjàmbá ọkọ̀ ayé ṣe bó ti tán fọ́mọ Ayéfẹ́lẹ́. Ẹ sọ fáláròpin ènìyàn kó bá mi ká lọ ọgọ́rọ̀ abarapá èèyàn tó ń jẹ lábẹ́rẹ́ ní Fresh FM nìbàdàn. Ọba mímọ́ pa àṣírí ọjọ́ ọ̀la ènìyàn mọ́ fún wọn kí wọ́n lè sa ipá àti agbára débi òrèrè gíga tí wọ́n fẹ́ dé láyé. Bí ìrètí ọjọ́ ọ̀la tó dára ṣé ń bẹ fábarapá ẹ̀dá tó bá mímọ́ dá, ó ń bẹ jù bẹ́ẹ̀ lọ fákàndá ẹ̀dá tó ń tiraka àti lè jẹ́yàn. Ibi abarapá èèyàn gbé ṣubú tí kò lè dìde, ibẹ̀ ni àkàndá ẹ̀dá tí wọ́n ti lérò pé kò lè dìde tó ṣe bẹ́ẹ̀ tó kọ́lé alárúurú. Ọ̀rọ̀ Èdùmàrè jọ mí lójú gan ni àjáyíbá. Akọ́láwọlé Olukumo mo sọ yìí mo dúró ná kẹ́ni tó bá létí inú kó mú tiẹ̀ nínú ọ̀rọ̀ jìnlẹ̀.